Ọdún Kérésìmesì jẹ́ àkókò ayọ̀ àti ìgbà láti fi ìfẹ́ hàn sáwọn tó kù díẹ̀ káàtó fún láwùjọ. Níbi ó ṣe máa ń ṣe, ẹlẹ́yinjú àánú ọmọ bíbí ìlú Ado Ekiti Opeyemi Davied Falegan nípasẹ̀ àjọ rẹ̀ tó ń pè ní ODF ló ti gbàlejò àwọn opó àti àwọn abilékọ tó ń dámọ̀tọ́ káàkiri ìpínlẹ̀ yìí nínú pọ̀pọ̀ ṣìnṣìn ọdún. Àwọn tó jàǹfààní ètò náà tó ń lọ bí 500 ló ti wọ ìfà 10,000 bọnu léyìí tí ODF fún wọn láti jẹ́ kí wọ́n mọ̀ wípé pàtàkì ni wọ́n lásìkò ọdún yìí. Alákòóso Opeyemi Davied Falegan Foundation ọ̀gbẹ́ni Mátànmí ní ẹ̀bùn náà jẹ́ ara ìfẹ́ tí Davied Falegan ní sáwọn èèyàn léyìí tí wọ́n ti bẹ̀rẹ̀ láti nǹkan bí ọdún 9 sẹ́yìn tó sì ń tẹ̀síwájú. Opeyemi Davied Falegan mọ ibi tí bàtà ti ń ta àwọn opó àti àwọn ìyá tó ń dá nìkan tọ́mọ láti ìgbà tí bàbá rẹ̀ ti kú ló sì jẹ́ wípé ìyá rẹ̀ nìkan ló ń dá bùkátà wọn gbọ́. Alákòóso ọ̀hún fìdánilójúmúlẹ̀ pé olùdásílẹ̀ àjọ náà ni kò ní jẹ́ kí agara ó dáa nídìí ìrànwọ́ tó ń ṣe léyìí tí ó ti dọ́dọ̀ àwọn ọ̀dọ́, àwọn akẹ́kọ̀ọ́ àti ìpele gbogbo tó kù láwùjọ. tóun ló wá fi wò ó pé kí lòun lè máa ṣe kó máa fi ran àwọn opó lọ́wọ́ pé òun máa ṣètò fún wọn ní oṣù mẹ́rin tó máa fún wọn lówó àti oúnjẹ àti aṣọ. a máa gbé àwọn elétò ìlera wá láti máa tọ́jú wọn ní òrèkóòrè tàdé ti bẹ̀rẹ̀ látọdún 8 láti bàtà rẹ̀ ti bẹ̀rẹ̀ kò sí oṣù mẹ́rin kan àbí ọdún kan tá a ṣe òun náà láti fi ṣe tiẹ̀ ní báyìí. àtẹ̀bádẹ́ rí gbogbo àwọn tó wà bí ìsìn a fi mọ ní ìlú kan àbí ká fi mọ ní àwọn kan pé àwọn báyìí la fẹ́ rí. a lọ sórí rédíò níta a mẹ́kì announcement ẹ̀ pé gbogbo opó ní Ekiti State o kí wọ́n wá sí Falegan ní èní láti wá gba ẹ̀bùn owó. Opó àwọn ìyá wa tó jẹ́ pé wọ́n ní òwò kéékèèké tó jẹ́ pé wọ́n ní owó láti ṣe bó ṣe máa ń ṣe ní ọdọọdún nìyẹn. Ó máa ń ṣe ní ẹ̀mẹ́rin ní ọdún ṣùgbọ́n December yẹn oṣù 12 la máa fi ń ṣe kò kárí ẹ̀ pé a máa invite gbogbo àwọn ènìyàn láti pé kán wá bá wa ṣe àjọyọ̀ pé òkè a tún ti fẹ́ fún àwọn opó wa ní oúnjẹ bá ti ṣe ń ṣe ní ọdọọdún. ìdí nìyí tá a fi wà níbí. Olúwa rán olùrànlọ́wọ́ sí ẹ látòde ọ̀run. Ìyá Opeyemi Davied Falegan ọ̀hún ló darapọ̀ mọ́ àwọn obìnrin yòókù níbi ètò náà láti gbàdúrà fún ọmọ rẹ̀ níbi ó ṣe ń tẹ̀síwájú àtìdẹ́rìn pẹ̀kẹ́ àwọn tó kù díẹ̀ káàtó fún láwùjọ. Lára àwọn tó jàǹfààní náà fẹ̀mí ìmoore hàn wọ́n sì gbàdúrà kí ojú rere Ọlọ́run máa bá Alaanu wọn pàdé. ẹ wọ̀pọ̀ ní Nàìjíríà ó fi hàn pé ọmọ tán bí láti lé wá ilé tó dáa ó fi wá rẹ̀ hàn torí pé ọ̀dọ̀ rẹ̀ nìkan ṣoṣo tó ń bọ́ àwọn opó tẹ̀ ẹnu ẹ̀ ṣe àwọn opó jẹ́kì ọjà tó bá ràn án lọ́wọ́ tó tọ́jú ilé ẹ̀. kò wó pẹ́nìkan wà lẹ́gbẹ̀ẹ́ kan kò wó pẹ́nìkan wà lẹ́gbẹ̀ẹ́ òsì rárá o èmi ni Paul èmi ni Apollo kò ṣe bẹ́ẹ̀ rárá ó kó gbogbo everybody pọ̀ ni. ẹ̀yin náà ẹ wo gbogbo opó tó wà níbílẹ̀ ní gbogbo wọn pátápátá ẹlẹ́dàá wọn á máa ṣàdúrà fún wọn. Olúwa máa wà pẹ̀lú ẹ̀ kò ní jábọ́ bó ṣe ti fún àwọn opó tó dáa gan bó ṣe ti fún opó tó fún ọ̀dọ́ kò ní jábọ́ ní kọjú sí gbogbo kan tó dà nínú ní ayé lọ́lọ́ máa ti fún. Pabambarì ètò náà ni pínpín owó fún àwọn tí ó jàǹfààní. Kẹ́hìndé Dúródọlá ló ṣàtúpalẹ̀ ìròyìn.